ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò fa ìjà rárá lórí ọ̀rọ̀ dádì wa Bode George. Dádì ẹ ṣé jàre, mo dúpẹ́ gan gidi lọ́wọ́ yín. Torí wọ́n ti ní ká má máa yájú ságbàlagbà mọ́ pé kò dáa. Èmi gan mo ti jọmọlúàbí gan torí gbogbo ìgbà tí mo máa ń sọ̀rọ̀ sáwọn àgbàlagbà yẹn ọmọdé ló ń ṣe mí. Mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá wa Bode George fún ọ̀rọ̀ tẹ́ ẹ sọ. Bẹ́ẹ̀ ṣe complain bandit complain bọ́n ṣe ń pa àwọn aráàlú. Sunday Igboho tó ń disturb yín yẹn ni kí ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ ṣé jàre. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. But àdúrà la máa ṣe fún ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá. Àdúrà ni pé lágbára ìṣẹ̀dá, lágbára Elédùmarè, lágbára ibi tí Yorùbá ti ṣàn wá, lágbára nǹkan tó ń so nílẹ̀ wa, tá à ń jẹ, tá à ń mu, àtomi tá à ń mu nílẹ̀ Yorùbá. Dádì wa Bode George, gbogbo èròǹgbà yín lórí àwọn aráàlú, Ọlọ́run á múṣẹ lórí àwọn ọmọ yín, Ọlọ́run bá dẹ̀ múṣẹ lórí àwọn àrọ́mọdọ́mọ yín sà. Inú mi dùn gan gidi fún ọ̀rọ̀ tẹ́ ẹ sọ wípé kí olóyè Sunday Igboho ṣe díẹ̀díẹ̀ lórí Yorùbá Nation. Àwa náà ń pariwo Yorùbá Nation, àwa náà ti jókòó lásìkò yìí, àwa náà ń pariwo Yorùbá Nation. Gbọ̀ngàn táwa kan ń wò ni pé bí àwọn Fúlàní ṣe ń pa àwọn èèyàn yẹn kò yé wa dáadáa, bọ̀ ó ti ń yé wa ń sìn pé bí kulé ò bá pa ni tòde ò lè pa ni, ó ti yé wa dáadáa. àfi múgùn tó bá jẹ́ dìdìrìn nìkan lọ̀rọ̀ tó bá wà nílẹ̀ yóò tí ì yé. Tí àwọn Fúlàní bá pààyàn lọ, táwọn aráàlú bá ti wá fẹ́ jáde láti take action kan, àwọn bàbá wa nílẹ̀ Yorùbá kò sọ ọ̀rọ̀ fún wa ni pé ẹ̀yin ọmọ tẹ́ ń ṣe pátá yìí ẹ dákẹ́ ná kí Fúlàní lè máa pa yín lọ. Ó dà bẹ́ẹ̀, ó dà bọ̀ ọmọ kan tó padà bẹ́ẹ̀ lọ́run ni pé gbogbo èròǹgbà ẹ̀yin bàbá yìí lórí wa Ọlọ́run á múṣẹ lórí àwọn ọmọ yín àtàwọn àrọ́mọdọ́mọ yín, kò jù bẹ́ẹ̀ lọ. Ẹlẹ́ẹ̀kejì sà, dádì wa Bode George, investment yín tó bá wà ní ìlú òyìnbó ẹ bá wa mú padà wá sí ilẹ̀ Yorùbá tàbí Nàìjíríà kájọ máa kópa. Now àwọn ọmọ yín tó bá wà nílùú, ṣáwọn ọmọ yín wà ní Nàìjíríà ìṣá, ṣáàjọ ń wọ bọ́ọ̀sì káàkiri náà, ṣáàjọ ń wọ mọ́tò ni. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni nǹkan tẹ́ sọ dáa, torí pé ọjọ́ tọ́rọ̀ bandit transfer náà bá kàn yín a máa mọ ìgbésẹ̀ tẹ́yìn àgbàlagbà ìlú tó tẹ́ máa gbé. Mi ní bú anybody o, èébú ò dáa o, kéèyàn ọjọ́ ọmọlúwàbí ṣe kókó ó dáa o. Ọlọ́run mi fẹ́ máa búyàn mọ́, tó mo ti ọmọdé ló ń ṣe mí nígbà yẹn, so mi búyàn mọ́ báyìí. Àdúrà làwọn bàbá wa nídìí o, kọ́lọ̀ máa bá ràn wọ́n lọ́wọ́ lórí èròǹgbà wọn, léra wọn lórí àtàrọ́mọdọ́mọ wọn, kò jù bẹ́ẹ̀ lọ. So ẹlẹ́ẹ̀kejì, tó bá yẹ pé ìlú òyìnbó lọmọ yín wà, dádì wa Bode George, ẹ bá wa remove gbogbo àwọn ọmọ yín padà wá lé, kájọ máa ra fúẹ̀lì yìí, kájọ máa fèsì nǹkan tí à ń fèsì ń bí. Toró ṣe ṣe kẹ́yìn máa mọ̀, ẹ mọ̀ pé gbà mí wà ẹ wà ń bí ẹgbẹ́ plane ẹ ṣe gbogbo ẹ̀, but ẹ dẹ̀ lè máa mọ̀ náà torí pé ibi tẹ́yìn ti ń rówó ó yàtọ̀ sí ibi tí tálákà ti ń rí owó. Àwọn tálákà náà bínú, wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yín pé ṣé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ni o. Wọ́n ní àmọ́ ohun tó ń tán lọ́dún egún pé lágbára Ọlọ́run position táwọn wà táwọn fi ń pariwo pé ìlú ò rọgbọ yìí, pé Ọlọ́run náà yígbà padà sí rere fún yín o dádì Bode George, pé ẹ̀yin náà rí bẹ́ẹ̀ so that ẹ̀yin á lè mọ nǹkan tí wọ́n ń fèsì ní ìlú o. Mo dẹ̀ fẹ́ bẹ̀ gbogbo ẹ̀yin aráàlú náà, igi súnmọ́ igi lọ̀bọ ṣe ń fò. Gbogbo àwa ọ̀dọ́ pátápátá, especially gbogbo ẹ̀yin tẹ́ máa ń pariwo ìyà tẹ́ bá ti rí olóṣèlú, gbogbo ẹ̀yin tẹ́ máa ń pariwo wèrè tẹ́ bá ti rí àwọn tó ní change díẹ̀ lọ́wọ́, tẹ́ bá lè try láti febi mọ́nú láti jẹ́ ká àwọn people yìí mọ̀ pé ìkànnì gbogbo wa ìbá máa dá o. Tẹ́ bá listen sí àmọ̀ràn mi ọmọ kékeré yìí á máa sùn o. Alákọ̀ọ́kọ́ ni pé insecurity tó wà nílùú iṣẹ́ mọ̀ pé tádékà nìkan ló ṣiṣẹ́ lé lórí. Now ìwọ ọlọ́pàá tó ń gba change kékeré ní salary tó ń ṣe escort fáwọn people yìí, àti gbogbo ẹ̀yin bouncers àti gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ securities lápapọ̀, nǹkan tí mo fẹ́ ràn yín lélẹ̀, àtẹ̀yin aráàlú tẹ́ jẹ́ ọ̀dọ́ tí olówó kan ń gbé láàrin àwọn tálákà tó pọ̀, ẹ jọ̀ọ́ ẹ torí t'Ọlọ́run ṣẹ́rí insecurity, mo fẹ́ bẹ̀ àwọn bandit ni o. Ẹ jọ̀ọ́ àwọn olówó wa yìí ní kẹ́ lọ, àwọn tó ń rán wa sí yín yẹn náà ní kẹ́ lọ bá wa fèsì báyìí. Ẹ jọ̀ọ́ àwọn tó ń rán wa, tó ń rán yín sí wa, tó ń rán yín sí tálákà, àwọn yẹn ní kẹ́ lọ fèsì. Lágbára Ọlọ́run tẹ́ bá ti lọ sọ́dọ̀ wọn ní gbèjà wọn. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ ìlú tó bá jẹ́ pé ọba làwọn bandit wá attack, ẹ má dá sí, ẹ ṣe bí pé rí ẹ̀yin náà dákẹ́, bọ́ ṣe ń ṣe bí pé wọn ò rí wa yẹn, káwa náà bẹ̀rẹ̀ sí ṣe bí pé àárí àwọn náà. Táyà olówó tó bá jò lójú títì, àwọn ọ̀gá tó ń sọ pé ká dákẹ́ yìí, tí táyà wọn bá ti jò lójú títì, ẹ jẹ́ kó ga yẹn fún ara ẹ̀ ṣe nǹkan ẹ̀, èèyàn ni, ẹ jẹ́ kó fi táyà ẹ̀ kó rú mu díẹ̀, á lè mọ nǹkan. That is why tọ́lọ́run ṣe yan àwẹ̀, pé ẹ gbà àwẹ̀ so that ẹ lè mọ nǹkan tí tálákà ń feel, nǹkan táwọn ẹ̀ ṣiṣẹ́ fún nìyẹn. Gbogbo ẹ̀yin tẹ́ sàwẹ̀ dàdúrà ẹ̀ ń tanra yín ni, gbogbo ẹ̀yin tẹ́ sọ pé mo fẹ́ gbà àwẹ̀ k'Ọlọ́run lè ṣínà ayọ̀ fún mi, ó kàn fẹ́ bí para ẹni. Àwẹ̀ ní pé tó bá gbà wàá lè mọ nǹkan tí ọmọ ẹni, wàá lè láàánú ọmọ ẹni kejì lójú, o ò ní lè selfish, wàá lè mọ nǹkan tí ẹni tí ò tí ì jẹun látàárọ̀, wàá lè mọ nǹkan tó ń feel. Nǹkan t'Ọlọ́run fàwẹ̀ ṣe nìyẹn, kò jù bẹ́ẹ̀ lọ. Wọ́n tó bá dẹ̀ fẹ́ bá mi jiyàn ìṣòro ayé ti ẹni yẹn bọ̀, mo ka nǹkan tó kà tó yẹ ayé fi yé mi dáadáa. Now
tẹ́ bá ti ń rí tí o lè bá wá ja ọlọ́lá kan ládùúgbò yín tẹ́ rí pé kò rí tí yín rò ẹ filẹ̀ ẹ jẹ́ káwọn lè gba nǹkan tí wọ́n tẹ́ jẹ́ kó gba tọwọ́ wọn ẹ jẹ́ kó máa bá ti wọn lọ kó lè tó yẹn ibi tí governor sì gbé ẹ̀yin security ẹ máa sùn lálẹ́ everybody ẹ jẹ́ kó wọlé tí kọ́ lọ tán wá kí tán bá kí a lè understand nǹkan tí àwọn tó wà ní gbọ̀ngàn Ìbàràpá Ìwéré ilé gbogbo ẹ̀ tí bandit àwọn àgbẹ̀ tí bandit ń disturb yẹn a lè yé nǹkan táwa náà ń feel mo dẹ̀ mọ̀ pé tó bá kàn wọ́n máa gbégbèsè kíákíá bọ̀ pé kò kàn wọ́n àwa ará ìlú náà la jẹ́ defender fáwọn people yìí ọ̀rọ̀ mi ò yé yín tí nǹkan bá ṣe olówó àdúgbò àwọn boys àdúgbò ló máa kọ́ kógi káàdà jáde nǹkan gbọ́dọ̀ ṣe ẹ yẹ ká lé wọn ó lè àwa la máa lé wọn ẹ má jà á lé wọn mọ́ ẹ yẹ ká fi gbogbo nǹkan ṣe insecurity to everybody kí insecurity wà fún governor kí insecurity wà fún president kí insecurity wà fún ọba ìlú kí insecurity wà fún gbogbo àwọn tó bá wà nípò tó ń sẹnu balabalabala lé ní pé à ń disturb àwọn torí pé à ń sọ pé kọ́ máa jí àwọn èèyàn gbé mọ́ ẹ jẹ́ kí insecurity náà wà fún wọn ẹ̀yin tẹ́ defend wọn ẹ lo fake defend tógun bá ti di ẹ fi wọ́n lẹ̀ pẹ̀lú kádàrà àwọn eléyìí tó bá láfẹ́ rí inú wọn kó gbé eléyìí tí ò bá dẹ̀ láfẹ́ rí ẹ jẹ́ kíkú pa ẹ jẹ́ kóun náà mọ̀ nǹkan tí ìnira táràlú ń rí tá a fi ń pariwo ẹ jẹ́ káwọn pípù yìí náà rí ẹ jẹ́ kán rí ẹ jẹ́ kí wọ́n rí ẹ̀yin aráàlú ẹ̀yin ọ̀dọ́ ìlú ni mò ń bá sọ̀rọ̀ àwa náà là ń defend àwọn olórí yìí nǹkan dẹ̀ ń ṣe wá wọ́n ṣe bíi pé wọn ò rí wa ẹ jẹ́ káwa náà ṣe bíi pé à rí wọn kó pàjá tá a bá ti lè rọjú tá a ṣe assignment yìí ẹ rí i pé tí ó bá kàn kíní tó kàn kejì wọn wọ́n á gbé gbèsè ọ̀run yabọ̀ kó ń ṣọ̀rọ̀ ẹnìkan ọlá pé kò tí ì kàn wọ́n dẹ̀ mọ̀ pé tá a bá rí wọn ariwo ìyàlẹ̀ máa ń pa aláyé tíwálẹ̀ di gọ́gùnà ìjẹ́jẹ́lẹ̀ ti orígi burú ebi pa yẹn tó ń pariwo òṣì tó bá yẹ pé kò sí yẹn ń bẹ ni àwọn náà mọ ibi tára wọn kù sí tí gọ́gùnà bá ń dárìn ládùúgbò tí security ẹ̀ tí ò lọ́ta nínú tí ò ní ọta nínú ìbọn tí ní bírèkì ẹ̀ fèlì lọ́jọ́ kan táwọn èèyàn bò ó tọ́lọ́pàá fẹ́ yìnbọn tí gbọ́n ṣe kàràkàrà tí ò sọ́ta anú ẹgbàá ẹ ló ṣẹ̀ṣẹ̀ máa mọ̀ pé insecurity wà nílùú wọn ò tí ì mọ ẹ̀yin agbófinró wa mo rò pọ́rọ̀ tí mo sọ etí yé ẹ jẹ́ kájọ ṣiṣẹ́ yẹn papọ̀ sódà á lè tètè bọ́ nínú ìyà ìwọ tó bá dẹ̀ ti lè bá wa ṣe irú iṣẹ́ tá à ń sọ ìwà á pẹ́ nínú ìyà yẹn ọ̀run yabọ̀ kó ń ṣọ̀rọ̀ ẹnìkan má gbàgbé nǹkan tí bàbá Bode George sọ o ládùúrú nǹkan tí ojú wa ń rí ní Nàìjíríà o Daddy Bode George you are well done sir I like you sir God will judge you pẹ̀lú èrò ọkàn yín sir mo dúpẹ́ sir o mi ì ní bú yín láéláé Ọlọ́run ní jẹ́ ń bú yín láyé mi ní bu yín bọ̀ ẹ bá wa kó àwọn ọmọ yín wá sílùú gbogbo investment yín tó wà ní outside ẹ kó wọn wá síbí kẹyẹ kájọ máa live life ní the same country kájọ máa tẹnu ẹrọ ọ̀fọ̀ tábà gba Abẹ́òkúta tábà gba nú Ògùn state tábà gba nú Lagos state àwọn ibi tán tí ì ṣe Ṣàngó Ọ̀tà tábà jọ ń gbabẹ̀ tí mọ́tò wa jọ ń jálu gálọ́pì mo rò pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ á tètè yé yín tẹ bá rí àtàkì bandit nígbà méjì ọ̀rọ̀ tó wà ńlẹ̀ á yé yín kò tí ì yé yín bọ̀ Ọlọ́run máa jẹ́ kó yé yín nǹkan tó máa dé bá yín tọ́lọ́run máa fi jẹ́ kó yé yín á tètè ṣẹlẹ̀ sí yín láìpẹ́ láì jìnnà Ọlọ́run wọlá orí gbogbo tálákà ayé nǹkan tó máa jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ara ni aráàlú á tètè dé bá yín bàbá Bode George lágbára Ọlọ́run ọba kò jù bẹ́ẹ̀ lọ mi búyàn o ọmọ gidi ni mi o torí ìgbà náà máa sọ pé Saheed ó bó ṣe ń bú ọba ó bó ṣe ń bú gbá mi bú anybody Ọlọ́run mo ti gentle. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.